lẹ́tà yẹn wọ́n fi dá kú ọ̀bù ọ̀lẹ́ ìgbé mi kíkiri yẹn mọ́ lè come up. ó mú mi ní pé lẹ́tà yẹn gan ta ló kọ́ lẹ́tà tẹ́lẹ̀ yẹn ẹni tó dúró lórí wa lọ́yọ̀ Ṣádàfí ló sáìn ni ẹ̀ Ṣádàfí ló sáìn lẹ́tà náà. Ṣádàfí ló sáìn Ṣádàfí ló kọ́. Ìgbà tí ikú bàbá yèyé ignore ìwọ̀n nípa tí wọ́n ṣe kọ lẹ́tà jáde ọ̀rọ̀ lèmi sọ o ìgbà tí ikú bàbá yèyé tó ignore ìwọ̀n ní Ṣàngó festival wọ́n ṣe kọ lẹ́tà jáde àbáwẹ́ tó kọ lẹ́tà àǹtí wọ́n fẹ́ grandpa ti sọ̀rọ̀ kọ bàbá mi sọ̀rọ̀ tán grandpa ti sọ ìgbà tó ti gbọ́ pé olóyè fẹ́ kó àwọn kábíyèsí jọ ara ń ta wọn bàbá bí mo pé fún bàbá yẹn kọ. Aláàfin nígbà tó fẹ́ jọba inú gbogbo wa ló ń dùn tí gbogbo wa sọpọ́ọ̀tì wọ gan-an bọ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn náà ló já mọ́ lọ́wọ́ ṣé ẹ wá rí àwọn kàún gan ní ọmọ àlè burúkú tá à ń sọ yìí onídàrú ni wọ́n ṣé ẹ rò pé Ọọ̀ni Ifẹ̀ bàbá wa Ọọ̀ni Ifẹ̀ kò mọ bàbá Èkìtì ni ẹ rò bí bàbá Ọọ̀ni Ifẹ̀ kò mọ Kóìkí ni ẹ wò bó ṣe kó wọn mọ́ra èmi gan yàgbẹ́ sí bàbá yẹn lára bàbá mi ni ọmọ ààfin ọmọ Aláàfin ilẹ̀ ọmọ Ọọ̀ni lèmi náà because nígbà tí gbogbo iná yìí jó gbogbo wa lára gbogbo wa la sọ̀rọ̀ la jẹ́ kán mọ́nú wa àwọn ni bàbá wa bọ́mọdé bá ṣe bàbá ọmọ ló máa bẹ bàbá bí bàbá bá ṣe ọmọ ló máa bẹ bàbá. ẹ̀yin èèyàn lẹ́tà tí wọ́n kọ sí Chief Olóyè Sunday Igboho àwọn kan ní kì í ṣe àtọ̀dọ̀ kábíyèsí Ọ̀wádé ló ti wá àwọn kan ní akábíyèsí Ọ̀wádé ní lẹ́tà yẹn ti wá àwọn kan ní àwọn ọmọ ìlú Ọ̀yọ́ gangan ló kọ lẹ́tà yẹn wá ẹjọ́ ta ló kọ lẹ́tà yẹn gangan ta lẹni tó kọ lẹ́tà yẹn sí Chief Olóyè Sunday Igboho àti pé ṣé wàhálà ni wọ́n fẹ́ fi lẹ́tà tí wọ́n kọ sí Chief Olóyè Sunday Igboho ẹ̀ wàhálà náà fi dálẹ̀ láàrin Chief Olóyè Sunday Igboho àti kábíyèsí Ọ̀wádé ẹjọ́ Fúlàní gangan lẹni tó kọ lẹ́tà yẹn tí wọ́n fi pe àwọn ọmọ Yorùbá mọ́ra láti kírísì kíni àárín ọba tó fẹ́ tòrò wọ́n fẹ́ tún àárín ọba méjì wọ́n fẹ́ tún àárín wọn dàrú wọ́n dẹ̀ ti sọ náà pé àwọn Fúlàní wọ́n ti ṣẹ̀ṣẹ̀ jí ọba kan gbé ẹ wo ẹnu mi kọlẹ̀ tí máa gbàgbọ́n kan tí máa mi Yorùbá wo ìkágbọ́n kan tí wọ́n sọ. ọba Ìgbẹ́ sọ̀rọ̀ bá wa ṣe wọ́n ní rírí ọ̀nà òkè onígbín ní Ìgbẹ́sí wà ọlọ́run bá wa ṣe wọ́n ní rí àmọ́ ìtàn máa gbà nísìn. You don't expect Aláàfin láti wá dọ̀bálẹ̀ wá bẹ ọmọ Adéyẹmọ Ọlọ́run ò ní jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ èmi ò gbàdúrà kírú ẹ̀ ṣẹlẹ̀ sí Sunday Igboho ṣá pé kálàfin wá pé kó máa wá bẹ Sunday kìíní kan no inú mi dẹ́ẹ̀dù wípé Sunday Adéyẹmọ Igboho ṣá ń sọ wípé àwọn ọba gbogbo ọba pátápátá wọ́n máa pè wọ́n this is a medium fún Sunday Adéyẹmọ Igboho ṣá láti continue láti máa build orúkọ ẹ̀ olóyè wọ́n lè pe Aláàfin Ọọ̀ni àwọn ọba tó kù ní lẹ́fù tó lóye dé nísìn táwọn èèyàn fi nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá wọ́n máa pè wọ́n gbogbo bó ṣe ń lọ wọ́n máa bá wọn sọ̀rọ̀ everybody máa come together ó máa wà nínú ìtàn wípé Sunday Adéyẹmọ Igboho ṣá òun ló bring gbogbo ilẹ̀ Yorùbá together gbogbo gbólóhùn ẹnu Yorùbá òkò táwọn èèyàn máa ń sọ Sunday Adéyẹmọ ló jẹ́ kí ẹnu Yorùbá kò òun ni àwọn alálẹ̀ lò nílẹ̀ Yorùbá tí ẹnu Yorùbá fi kò and I will advise him he should continue kó má wò pé ẹnìkan sọ kinní kan ẹnìkan ṣe kinní kan ẹnìkan nígbà ẹnìkan láwo Adisa should continue àwọn bàbá yẹn wọ́n lè pè wọ́n papọ̀ á lọ sọ́dọ̀ Aláàfin á bá Aláàfin sọ̀rọ̀ á lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni á bá Ọọ̀ni sọ̀rọ̀ they will come together wọ́n papọ̀ ilẹ̀ Yorùbá àwọn wèrè tá à ń bá fa yìí wọ́n fẹ́ jagun ẹ gbàgbé nípa ẹ̀ wọ́n mì ní ogun wọ́n fẹ́ ja ogun gidi wọ́n mì ní ogun pẹ̀lú wa
wọ́n ti pé wà tó tọ́ wọ Ògbómọ̀ṣọ́ wọ́n ti sọ̀kalẹ̀ wá síbi bíi kó tó di pé àwọn bàbá wa gbogbo wọn pátápátá wọ́n pawọ́pọ̀ lé wọn padà. If not, ilẹ̀ Yorùbá lè ní kò bá dàbí Ìlọrin ni. Ẹ méjì ká máa rúná sí tí ò ṣe. And for those of you tí ẹ ń fi ọ̀rọ̀ kí ló kọ bàbá yìí? Bẹ́ẹ̀ wọ́n bàbá yìí ṣe. Bàbá tó sọ pé wọ́n nà láàfin bàbá Ọ̀yọ́ yìí. Ẹ jọ̀ọ́ kí ló kọ bá tí wọ́n sọ pé wọ́n nà ní ààfin kábíyèsí lọ́yọ̀ọ́ mi ò tó kọ bàbá yẹn. Gbogbo ṣé rí omi gbóná lẹ́jọ́ o, omi gbígbóná ni ẹjọ́. Ẹ má jẹ́ kó dàjò yín. Bóyá wọ́n lọ bàbá yẹn ní ààfin, bóyá wọn ò lọ bàbá yẹn ní ààfin, èmi àti yín ò sí ńbẹ̀. Mo dẹ̀ ń sọ fún yín ní gbogbo ìgbà wípé tó bá ṣe wípé bàbá yẹn ò kú ni, bàbá Ọ̀túnba àbí kí náà pè wọ́n Ọ̀fọ̀yọ́túnjí, tó bàbá yẹn ò kú ni, ọ̀rọ̀ yóò bá dùn sọ ní ẹnu tèmi because I have a first record of it. Jerry, ẹ má jẹ́ káwọn kan máa lo propaganda láti kọ ẹ̀yìn. No, yes, let me put propaganda and the ignorance. All these social media shenanigans tí wọ́n ń lò fún yín, many of it irọ́ ló wà ńbẹ̀. Yorùbáwùyí lórúkọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mo ń jẹ́. Èní ni 24th of August 2026. Èmi Yorùbáwùyí ń sọ fún yín pé kéèsì bàbá Ọ̀yọ́túnjí àti Aláàfin Ọ̀yọ́ wọ́n ná èmi Yorùbáwùyí ni wọ́n kọ́kọ́ gbé kéèsì yẹn wá bá. I am the first media they reported that case to. And according Baba Aro something lórúkọ wọn. Bàbá yẹn bàbá Aro Ọ̀yọ́túnjí bàbá Ọ̀yọ́túnjí ṣá, bàbá yẹn was alive. Ìyàwó wọn dẹ̀ sì wà alive lẹ́nìí. Ẹ ṣí ẹ̀ fídíò ìkọ̀kan ìyàwó wọn. Wọ́n béèrè lọ́wọ́ wọn àti ìyàwó wọn wípé ṣé Aláàfin Ọ̀yọ́ wà níbi tí wọ́n ti ń nà wọ́n? Wọ́n ní Aláàfin Ọ̀yọ́ ò sí ńbẹ̀. Ẹ ní èmi sọ lórí live show ni mo ti ń sọ yìí. Tẹ́ bá ní ẹnìkan wèrè tó ti wà lórí tiwọn, bóyá àwọn ti ya wèrè láti ìdílé. Tẹ́ bá lẹ́yìn tó sọ pé kíní kan wọ́n lè ná níṣẹ́ o. I don't know. Bàbá lè ti ní tiẹ̀ lára tẹ́lẹ̀ o. I don't know. Àwọn agbọ̀rọ̀dùn due to bẹ́yìn orí social media ṣe gbé. Wọ́n lè gba ọ̀rọ̀ bàbá Aróńfálẹ̀dùn láti fi dáhùn sí Aláàfin Ọ̀yọ́ lọ́rùn. Pé gbogbo àwọn bá Aláàfin Ọ̀yọ́ ṣe débẹ̀. Ó hàn sí Ọlọ́run, ó ti hàn sí bàbá Aróńfálẹ̀, ikú tó pa bàbá Aróńfálẹ̀. Aláàfin Ọ̀yọ́ ó ní káwọn ọmọ máa nà ó jẹ́ kó bá irọ́ ni gbogbo ẹ̀. Ẹ ní kí ìyàwó bàbá Aróńfálẹ̀, God bless you. Ẹ ní kí ìyàwó bàbá Aróńfálẹ̀, ẹ ní kó sùn mí sí court pé mo sọ bẹ́ẹ̀. Ẹ ní kó sùn mí. Wípé èmi sọ wípé ó sọ wípé kò sí Aláàfin níbẹ̀. Ẹ mú ìkàtọ̀ hatred kìíní kan ká máa fi fà ọ bóyá a fẹ́ make owó lórí internet. You see that then mo sọ fún gbogbo nígbà yẹn gbogbo àwọn tó ń make owó many of you ẹ̀ ń pè gbogbo gbà yẹn ṣàṣàlẹ̀ tó ṣe show lórí ọ̀rọ̀ Ọọ̀ni àtàláàfin tí èmi Ayélàgbé Àbẹ̀ní tí mi ò wò. Mo wò báyìí mo máa gbogbo yín báyìí pé màá rẹ̀ tó máa pè ẹ̀ka Aláàfin yẹn ojú ẹ̀ tí lè jù ọmọ àlè ní ọmọ Fúlàní ní mo máa wò pé ẹlòmíì ọ̀rọ̀ olóró mo dè máa sọ fẹ́ǹtẹ̀ ẹ̀yin fans Yorùbá wù pé omi gbóná ni ẹjọ́ ẹ má jẹ́ kó dàjú oyin. Bàbá mi ló sọ fún mi when they called me wípé bàbá Aróńfálẹ̀ ẹ lọ sí ààfin kinní kan ọ̀nà àṣegbá kan ẹsẹ̀ wọn and ẹ̀yin làwọn wá bá ẹ̀yin làwọn pẹ̀lú sọ̀rọ̀ yẹn. They added many people including lawyers tí wọ́n lórúkọ to that call. And wọ́n ní kí n rìkọ́ọ̀dù àwọn ọmọlẹ́mi ò kí n rìkọ́ọ̀dù èèyàn mi mọ́ ṣe wọ́n ṣàní kí n rìkọ́ọ̀dù ẹ̀. Then I recorded what everything tí gbogbo wa sọ níbẹ̀ yẹn to the extent pé wọ́n hàdí àwọn tí wọ́n wà ní Ọ̀yọ́túnjí
àwọn ọmọ Yorùbá tó wà lọ́yọ̀ Túnjí tí wọ́n fẹ́ padà wá sílé tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n ń jẹ oúnjẹ Yorùbá tí wọ́n ń wọṣẹ́ ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ Túnjí ní Amẹ́ríkà bíbí they handed them to that call. Then bẹ́ẹ̀ni ṣe bá wọn sọ̀rọ̀ ni mo believe pé kò tẹ́ wọn lọ́rùn ni wọ́n ṣe gbé lọ fún àwọn tí wọ́n máa jẹun àwọn tó pé ilẹ̀ Yorùbá fẹ́ fi ilẹ̀ Yorùbá jẹun ni. bóyá kíní kan wọ́n máa sùn ẹ̀ ní ẹ máa sùn ta ni. wọ́n ti pẹ́ lọ́yà kan ní kíní kan lọ́yà kan ti jẹ kíní kan àwọn lọ́yà kan ń bọ̀ láti irọ́ ní gbogbo ẹ̀ lọ́yà wo lẹ máa pè torí kí ni were you there? Where are the evidences? Aláàfin ọmọ àgbẹ̀ ni irọ́ ni irọ́ fọ́ǹbù ní gbogbo ẹ̀. I was there when Baba Aronfale and his wife said Aláàfin ò sí ńbẹ̀ níbi tí wọ́n ti ná àwọn. Bẹ̀tẹ̀ pé àwọn èèyàn fẹ́ jẹun wọ́n fẹ́ jẹun lórí íńtánẹ́ẹ̀tì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Aláàfin ṣe gbá Aláàfin ṣàwọ̀. Ohun tẹ́mi fẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run Elédùmarè tó bàbá dúró tì yín ẹ bá wa ṣe àárín àwọn ọba. Aláàfin ò bá yín jà ojú àlejò bí ojú afọ́jú ni ohun tó ṣẹlẹ̀ sí Aláàfin Ọ̀yọ́ nígbà tí wọ́n dórí àpèrè ó lè ṣẹlẹ̀ sí anybody. Èmi tí mo ń wò mí tẹ́ ń wò mí ó lè ṣẹlẹ̀ sí mi ẹ̀yin tẹ́ ń wò mí ó lè ṣẹlẹ̀ sẹ́yìn náà. Ẹni tí wọ́n lọ mú wá ní Canada kó wá jẹ Aláàfin Ọ̀yọ́ ẹ rò bóyá tí ò bá gbọ́n táwọn kan sọ láàfin kò ní step on their toes ni. Ojú àlejò bí ojú afọ́jú ni tó bá sọ fún pé eléyìí o ní ò fẹ́ lórí àpèrè o tí yàn méjì mẹ́ta dé sọ pé kò fẹ́ lórí àpèrè ni kíní kan Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló ní kíní kan Ọ̀yọ́ ló ní kíní kan. If we act on it, it can happen to anybody. Wàá wọlé ọkọ lẹ́ni ìsìn àwọn kan máa pè é ìyàwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ ẹ̀ sọ́rí ìyá tí ń bẹ lọ́ọ̀kan ẹ̀jẹ̀ ni wọ́n jẹ́ gbọ́mọ rẹ o. Tí obìnrin tó wọlé ọkọ okay let me ask you guys ẹ wọlé ọkọ lẹ́ni wọ́n wá sọ fún yín pé ìyá tó wà lọ́ọ̀kan yẹn má jẹ́ kó gbé ọmọ ẹ o tó bá gbé ọmọ máa ń fọwọ́ pọmọ lórí ni o àìsíkì ọmọ ló máa ń gbà o. Ẹnìkan wọlé ó sọ bẹ́ẹ̀ ó jáde ẹnì kejì dé wọlé ó sọ bẹ́ẹ̀ ó jáde ẹnì kẹta dé wọlé ó sọ bẹ́ẹ̀ ó jáde. Mo wá fẹ́ bi èyí tẹ́ ń wò mí tí ìyá yẹn bá wọlé ṣe máa jẹ́ kó gbé ọmọ yín. No mo it's a question mo béèrè lọ́wọ́ yín ni ìyá tó ń sọ pé máa gba ìsìnkí ọmọ yẹn tó bá wọlé wọ́n dàkẹ́ máa yàgbẹ́ níbi tú nílé ìgbẹ́ ẹ yàgbẹ́ lọ́wọ́ o ẹ wá gbẹ káàsán bíbí yìí o èmi ìyá kínní kan ni o ṣé ẹ ní gbègbè háàdì bọ́tà ní balùwẹ̀ mo gbé ṣé ẹ ní gbègbè háàdì àní gbogbo ẹni tí wọ́n pè fún yín wípé àjẹ́ ni ẹni bí gbogbo wọn kọ́ lèèyàn bí you never can tell bóyá àwọn tó wá sọ fún ẹ pé ẹni bí ni bóyá àwọn gan lèèyàn ọkà. As time goes on ilẹ̀ Yorùbá máa gba òmìnira but kí ilẹ̀ Yorùbá lè bá gba òmìnira èmi àti yín a gbọ́dọ̀ wà ní ìmúra ìṣọ̀kan ìdúró lọ́kan ìṣe pẹ̀lú ara ẹni káyé tó máa ti gbé àwọn show tó máa ba ilẹ̀ Yorùbá kalẹ̀ káyé máa dá ẹjọ́ gbígbóná. Àwọn tó fi pawó ń dọ̀kì ní àná 40,000 views 50,000 views kí ló dé tí ṣòmí skip báyìí tí ṣòmí bá tún skip lẹ́ẹ̀kan sí I think I have to stop the show ní láìpẹ́ ayé ṣòkò máa skip tí ṣòmí bá tún skip lẹ́ẹ̀kan sí bóyá ń lọ tó ń bọ̀ yìí tí mi ò rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn I will stop the show. mi ní energy àti ṣe lénìí
mi ní energy àti ṣe bẹ́ẹ̀ pé mo ti ṣe ṣòbí mo ṣe láì ṣòbí 2-3 days àwọn ẹ̀dẹ̀ ti pè mí wá wo iṣẹ́ òsì àárí àṣekínì kan tó yẹ kí n bọ́ta wá ṣe ẹ bá yẹ kí ṣòyí máa lọ ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn máa lọ so bóyá ń skip yẹn kò ní skip ọ̀nà máa dá tíìmù àwọn tó máa flag kalẹ̀ sẹ́yìn ilẹ̀ ti dé tó bá wù í dẹ̀ ṣòro ṣe o èmi lẹ́yìn kan flag mi o pẹ̀lú wáyé pé lóòótọ́ náà dá tíìmù ẹ̀yin oní flag kalẹ̀ ẹ̀dọ́ employee yẹn lọ bèrè lọ́wọ́ ẹ̀ o ẹ̀dọ́ employee yẹn lọ bèrè lọ́wọ́ ẹ̀ o tí yá kàn yẹ ni ọlọ́run yorùbá wù ayé làgbàgbẹ́ tí yá kàn ọ̀run ni ọlọ́run ẹ kàn pé tí yín ta ni ẹ kàn pé tí yín kàn dédé rú èmi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ tó wáyé pé lọ́tọ́ náà dá flagging team kalẹ̀ ìwọ tó bá gbà síbẹ̀ yìí tó parọ́ mọ́ mi jọ́kì lánàá pé ọkọ mi gba ṣé 40,000 naira ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ o nǹkan máa ṣe yín o wọ́n bá da kalẹ̀ tẹ́ bá tẹ́lí sọ́dọ̀ Yorùbá Wuyì nǹkan máa ṣe yín ni èmi ò mọ ráyè nọ́nsẹ̀nsì nǹkan máa ṣe yín ṣáá ni kò nídìí kí n ṣàṣeyín kí nǹkan tó ṣe yín ìgbà mélòó ni nǹkan fi ń ṣe yín kákan dédé ṣe yín TikTok wọ́n ń gbé yín wọlé and drop because power tap mo dẹ̀ ráyè àti máa rojọ́ sórí ṣó èmi máa ń kanra gan mo máa ń kanra gan mi mọ́ ṣe ẹ power tap o ẹ bá ti máa ṣe mo kàn ṣe lẹ́rìn mo máa ń kanra mo kanra ju kí ló dálẹ̀ lọ mo máa ń kanra lórí ṣó mi o so ẹ power tap ẹni bá ti drop nísìnyí mo lè gbé yín wọlé padà o kí ló olórí adé bá wa gbóhùn sókè. olórí ẹkùnlédé àsìkò yìí mà. àjù ń ṣe o àṣẹ Èdùmàrè. nípa ọ̀rọ̀ tí ẹ ń sọ pé wọ́n ní tá bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí á fi ti òsì pamọ́ra ẹ̀yin náà rí i pé ní ìsínà tẹ gbogbo láti àyẹn òbí kínní olóyè wọn try gan wọn try kò sọyọ kò ń ṣe Ifẹ̀ ní mi olóyè kọ́kọ́ lọ náà Ọ̀yọ́ náà kọ́ lọ but what finds out ṣe àwọn ọdẹ ni àwọn bàbá wa yẹn náà ni wọ́n gbọ́n pòwe pé àgbà òṣìkà oló máa ń gbọ́ ẹjọ́ ẹnìkan dá so ipa wọ́n ní ìjà alára òkè ń tán bọ̀rọ̀ gbogbo bí kábíyèsí Aláàfin mi ò tó yín sọ̀rọ̀ sí o àdẹ̀bù yín o a kàn sọ yìí pé ó yẹ kẹ́ ẹ fà á mọ́ra ká kó o mọ́ra nígbà gbogbo ìgbà táǹjìjà Yorùbá nation sí lárand kò sí nǹkan kan tó yẹ kán sọ fún yín kẹ́ wá gbà ẹ wo bàbá tá a ṣe gbà gbòòsì gan sí ẹ wò bọ́n ṣe fìfẹ́ bọ́n ṣe wà because wọ́n realize pé ariwo tí àwọn ọmọ yìí ń pa fún àǹfààní tara wọn náà ni so bójúmu kán máa gbé àwọn ọba aládé nílùú tó lọ́ba tó níjòyè. màmí ẹni sọ ẹ kàbẹ bí wọn gbọ́ yín lórí TikTok lórí YouTube àti Facebook ṣé ẹ ń gbọ́ ìyàwó tó ń sọ̀rọ̀ yìí lórí YouTube àti Facebook ṣé ẹ ń gbọ́ ìyàwó tó ń sọ̀rọ̀ yìí ẹ máa continue ká máa bí wọn gbọ́ yín. so ìlú tó lọ́ba tó níjòyè kí lè ti ṣe ń gbọ́ olóyè kò ń ṣèjà rẹ̀ ló ń jà fún ẹ fà mí wálé ẹ jẹ́ kán pè mí wálé ẹ dẹ̀ tánù ẹ bí Yorùbá Wuyì ṣe sọ wọ́n ní tọmọdé tó bá ṣe àgbà ló máa bọmọdé tó bá ṣe pé àgbà ló jẹ̀yọ àbí kí wọ́n ṣe máa ń pòwe ìwọ̀n yẹn ìdá olóyè ti ṣe bóòlù sọ àwọn ìwọ lọ́yà kan ṣe needful ok kí ni guarantee sìn tó bá tiẹ̀ ṣe wípé olóyè wa fẹ́ padà lọ sí ìlú yẹn so safe tó rọrùn táwọn ọmọ ìlú yẹn ti fi sílẹ̀ jẹ́bi nǹkan tó sọ pé ó ń ṣe Aláàfin wọn ò nídìí láti ní pé bọ́sìtà kan lọ bẹ olóyè but àwọn tí wọ́n sọ pé Adéògún káwọn yẹn kọ́ lọ fẹ́ kọ́ lọ padà sọ because Aláàfin kọ́ ló rán wọn ní gbogbo iṣẹ́ tí wọ́n jẹ́ wọn yẹn so directly àwọn ọmọ Yorùbá a ní láti mọ̀ wípé olóyè safe tó bá padà lọ sí Ọ̀yọ́ a ní láti mọ̀ because ògo Yorùbá nìyẹn àwọn ò fẹ́ kó rẹ̀ dànù àdẹ̀fẹ́ kó bọ́ wá mọ́ wa lọ́wọ́ àdẹ̀ gbọ́dọ̀ fi ẹ̀mí ẹ̀ wéwu so ẹni tó ń kọ lẹ́tà yẹn kò mi rò pé ó kò jinlẹ̀ kó tó kọrú lẹ́tà yẹn
ẹ ṣe nǹkan ìyá wa kó tó di pé ẹ ti sáré fún yín ní ètò sáré sọ̀rọ̀ díẹ̀ lọ́rọ̀ tẹ̀sán lórí mo pé kí n fún yín lésì sọ̀rọ̀ díẹ̀ lọ́rọ̀ tẹ̀sán lórí ṣe rí ọ̀rọ̀ pé olóyè Sunday Igboho fẹ́ lọ sí Ọ̀yọ́ padà alátìmọ̀ bí ó safe àbí kò safe nọ́mbà àwọn olóyè kì í ṣọmọ kékeré àgbà ni nínú ayé kíní nìyẹn èkejì tí kú bá ń sọ̀rọ̀ àwọn máa gbin ni olóyè Sunday Igboho ò ní lọ sí Ọ̀yọ́ nísìn kẹ́nìkan ló fẹ́ fọ́ létí àbó òun fẹ́ gbàjà àbó òun fẹ́ ṣe kinní kan àwọn ibi tó lóyè Sunday Igboho lọ tó ní sọ pé tó bá wá a máa ṣe gbá ni a máa ṣàwó ni téèyàn àti wọn bá ń jà tó bá sọ fún pé wo tèmi àti ẹ tí bá mú ẹ dẹ́ni máa ṣe ẹ léṣe ni ọ̀dọ̀ àwọn tèmi gbé wọ́n jẹ́ kí n mọ̀ wípé tí àṣà bá fò bẹ̀rẹ̀ tó bá gbé ọmọ ẹdìyẹ tí o àṣà máa rẹ́rìn lókè ó máa ní tó máa ṣe ló ti ṣe yẹn ẹ̀yìn láti yẹ máa ń kọ́ mọ̀ ẹ̀sìn pẹ́pẹ́ yẹn máa kọ́ ọmọ tí ẹ̀ síwájú ni always guiding òun ò ní pariwo sí o àṣà mọ̀ pé òun ò ní fòfẹ̀yẹ kó òun á gbọ́ ọmọ pẹ́pẹ́ yẹ. ṣé rí ọ̀rọ̀ Aláàfin àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ibo ni àwọn tá a jẹ́ èmi ò sí lára wọn èmi ò sí lára wọn ẹ̀rọ tó ṣe bí àwa ibo ni àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ibo ni wọ́n bà ọ̀rọ̀ yẹn jẹ́ dé b'Aláàfin ṣe wọlé tí ọ̀rọ̀ bàbá Arógunfá lè dé ni àwọn tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ Aláàfin jẹun wọ́n ti gbé ìgbìmọ̀ ọ̀tẹ̀ yẹn kalẹ̀ láti jẹ́ kí Aláàfin ètì àwa tá à ń pè fún Yorùbá nation. mi láwọn orú sí dá àwọn òjálé onílé ti bo tiẹ̀ lẹ́yìn mi ò ní wọn ò dá sí wọn òrú tí wọ́n sí o tí ò bá gbọ́yìn kì inú ò ní bàjẹ́ I am not saying pé Aláàfin jàre àbí wọ́n jẹ ẹ̀bi I am not saying that bẹ́ẹ̀ ti Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé a ń láti ṣe ìṣọ̀kan mami olórí mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ I love you for that your contribution Sunday Igboho jẹ́ ojú etí lẹ́sẹ̀ orí gbogbo ọmọ Yorùbá tí ò gbọdọ̀ bẹ́ sọnù yes Ọlọ́run ṣọ́ wa lọ́wọ́ ẹni tá a sọ àwa tó ti parí ìfẹ́ Sunday Igboho yìí mi pariwo tẹ́lẹ̀ mi bá rí mi ìyá Igboho ìyá òòṣà ojú mi lẹ rí ṣe ẹ rínú mi mo wá fẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ látẹ̀ní wípé ejò kì í sọ̀yàn látọ̀ọ̀kan o ẹ lè rí ẹni tí ejò sàn jẹ kí wọ́n ní ejò tó wà lábẹ́ gímbẹ̀ yẹn ló sàn ejò máa ń súnmọ́ èèyàn kó tó sọ̀yàn ni kò í sì fún ọ̀tá láti múyàn bí ọ̀rẹ́ ọ̀tá tó ń bá ìjà tí mo pé òun ń bá ìjà òun ò fẹ́ rí ẹ ọ̀rẹ́ tó ń báyàn ṣe Ọlọ́run aṣọ òkú àṣà and somebody said better ká comment yẹn síta wọ́n ní ìsọ kí ló sọ náà ẹnìyẹn ní TikTok kí ló dé bẹ́ẹ̀ power tap lórí TikTok hawo lọ nìyẹn wọ́n ti fẹ́ gbé wà lẹ́bàá báwa power tap wọ́n ní kí n ṣe mo ti ṣe ẹnìkan sọ̀rọ̀ ó ní ìsọkúsọ ọ̀rọ̀ number one with due respect Dúrótìmí Adépìtàn èmi ò sọ ìsọkúsọ ọ̀rọ̀ ẹ ká máa respect ara wa mi sí lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ ṣí studio fún tẹ lè sọ̀rọ̀ sí anyhow mi ń ṣe àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń ra fóònù fún mi ì dẹ́ ń ṣe àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń fún ní sálárì nínú Yorùbá nation mi ń ṣe àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń ra káàdì fún tí máa ń ṣe show mi mo máa ń like máa respect èèyàn please respect me èmi ò ní ìsọkúsọ̀rọ̀ tí mò ń sọ lẹ́nu respect is reciprocal kí ni mo máa ń pè ẹ máa respect me please àmì ò sí lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n máa ń pè yín pé ẹjọ́ ẹ fẹ́ kinní kan ẹ ṣe mo rí 5,000 bẹ̀ yín àbí a fẹ́ lọ ra kinní kan mi ò sí lára wọn o so please respect me tí máa ń ṣe show tí show mi ò bá tẹ́ yín lọ́rùn ẹ lè sọ pé àǹkọ́tẹ̀ Yorùbá wù yín sọ yìí mi láìkẹ́ bẹ̀ẹ̀ ti sọkúsọ ọ̀rọ̀ lẹ́nu àwọn ta ni
ẹ kó wíwá máa pé díẹ̀ kó wíwá máa fapò I am begging you ẹ lè block page Yorùbá Wuyì pé ẹ fẹ́ wo show Yorùbá Wuyì mi ò ràn yín. ṣé Aláàfin gbọ́dọ̀ wà níbi tó ti rán wọn ní iṣẹ́ burúkú ni were you there nígbà tí Aláàfin rán yàn iṣẹ́ burúkú were you there kí ni àbáyọrí ọ̀rọ̀ ẹni tí ó kú ṣe bí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí sọ pé àwọn ti pe lọ́ọ̀yà ní London àwọn ti pe lọ́ọ̀yà ní Amẹ́ríkà ok kí ni èmi náà kẹbì lọ́ọ̀yà bí àwọn tó ń sọ pé àwọn ti pe lọ́ọ̀yà Asatí náà yẹ kó ti ti Aláàfin mọ́lé Asatí náà yẹ kí Interpol ti gbé Aláàfin nonsense ó mà ṣe o ṣó yẹ kí wọ́n pa ènìyàn sí Aláàfin lọ́rùn. If you want to know about that, bí a kan pa èèyàn s'Aláàfin lọ́rùn àbí òkú yẹ kan pa èèyàn s'Aláàfin lọ́rùn, you can just tẹkọ̀ létí kẹ́ ẹ lọ sí ààfin Aláàfin l'Ọ́yọ́ kẹ́ ẹ lọ bá wọn sọ orú yẹn àbí kẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ wọn. I will have answered you correctly but láti wá insult mi lórí page mi it is not allowed o lórí page mi ò gbára dáradára láyé o bá fẹ́ ṣèrànú yín ẹ lè lọ ṣèrànú yín níbòmí ẹ lè lọ bọ́ àwọn tẹ́ bá fẹ́ bú àwọn tẹ́ bá ń fún lówó oúnjẹ tẹ́ ń fún lówó káàdì ẹ lè lọ bú wọn lórí page mi ò ní gbà o. You don't come on my page and insult me. Mi ò sí lára àwọn tẹ́ ń fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tẹ́ ń fún sálárì ẹ lè máa bú wọn problem gbogbo yín jọ ní bẹ̀tẹ̀ mi you can't just come on my planet and kini and insult me so ẹ lè block mi tẹ́ bá fẹ́ so ní o ṣe problem. Ẹ má bínú mo ẹ̀ṣẹ̀ ń tan fóònù mo ti pààrọ̀ ti pèpè mo ẹ̀ṣẹ̀ ń tan fóònù. Owó nonsense wo ni ẹ máa wọ́yàn lẹ̀ tó pé èèyàn ti ń sọ̀rọ̀ mo ò sí lára àwọn tẹ́lẹ̀ wọ́ ńlẹ̀ o wọ́ mi ńlẹ̀ àwọ̀ ẹ̀ ńlẹ̀ you try and wọ́ mi ńlẹ̀ I'm gonna wọ́ ẹ̀ ńlẹ̀ mo ráyè rádaràda. wọ́n yóò dùn jọ kí ló ń dùn. Battery 90%. Connected to iPhone 5. Màá ra gbára màá san bills màá san gbogbo ẹ̀ màá tún máa jókòó lórí íńtánẹ́ẹ̀tì máa rojọ́ yet you will still come and tell me please be careful be very careful inú bí pẹ̀lú kọ́mẹ́ǹtì òṣì tẹ́ kọ yẹn ẹ bá gbóhùn sókè. Kálẹ̀ ẹgbẹ́ obìnrin yà ẹ kálẹ̀ ẹ ṣeun jàre ẹgbẹ́ ètò ẹ ṣeun. Ṣe rí ìta fẹ́ lè ṣe pẹ̀lú àwọn ọba wa ni pé ìfọwọ́sowọ́pọ̀ la fẹ́. Yes. Àfẹ́ wọ́n máa bá àrùjọ pé etí Sunday Igboho ṣe ọ̀dà wọ́n bá ìta fẹ́ ni pé kí gbogbo kan máa lọ létò ẹjọ́ ìyá lásìkò yìí àfẹ́ kọ́ mọ́ bẹ̀rẹ̀ àárín olórí Sunday Igboho kò sì báyàn jà ọba bá kan jà àwọn ni kò ṣe kíní gbogbo ọ̀yọ́ tí gbogbo ẹ̀ gbà tí Sunday Igboho tọ́kọ́ dé ibẹ̀ lọ́kọ́ lọ ọ̀yọ́ lọ́kọ́ lọ ẹ̀rí báwọn ibẹ̀ lọ́kọ́ lọ kí gbogbo wọn kó fọ́sowọ́pọ̀ pẹ̀lú wa pẹ̀lú Sunday Igboho tó gbọ́ bá ń bá tá à ń bá gàdíjà rẹ̀ ní Adam Jani tá à ń bá sọ̀rọ̀ tá à ń bá ń sọ tá à ń sọ tọrọ fún ní ìsìnkà kan tán torí ibi ṣe ń ṣe tí ń dàgbò kan rú tó jáde ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀tá àbá ní sìn àwọn tí wọ́n ń wọ́n láti gba alẹ̀ láti ba gbogbo nǹkan jẹ́ ni wọ́n sì ṣe gbogbo àná sì ṣe tutù náà sì ṣe gbogbo nǹkan náà lọ rúbọ àwọn Fúlàní wọ́n sì kéde wọ́n ṣe òṣàjú àwa Yorùbá lọ wọ́n ṣe ẹbọ jù wá lọ àwọn tí ìjọba yé ni wọ́n sọ pé àwọn ilé ìwò ṣẹ̀sìn wọ́n kàn kó sábẹ́sì láti gbalẹ̀ láti ba nǹkan jẹ́ ni wọn ò sí náà ayé ọmọ Ọlọ́run àwa Yorùbá àlè wọn kírun kó tó lẹ́yìn wa àtàwọn sọ́tà ń sọ pé ẹ̀ náà sì ké lónìí nǹkan kan gbogbo wọn dán ìtafẹ́ lọ́wọ́ báyìí ní sí pé àwọn ọba yẹn wọ́n fọ́ sọ́pọ̀ ní ẹ̀sán lè sì ń lé gbogbo àwọn ọba yẹn wọ́n fọ́ sọ́pọ̀ kẹ́rù ọmọ rẹ̀ lẹ́rú wọ́n fọ́ ọmọ rẹ̀ ní wọ́fà kọ́mọ́ síbi ọlọ́ba ìyá ọmọ gbọ́dọ̀ bá bàbá rẹ̀ mọ̀ gbogbo àwọn ọba náà ni bàbá wa wọ́n ní gbogbo fẹ́ tó kan ní ẹ jẹ́ ká kí Yorùbá kọ́ fọ́ sọ́pọ̀ kọ́ gbà fún bàbá yẹn ẹni bẹ́ẹ̀ láti wá gbọ́dọ̀ gbà pé lè fẹ́ láti wá gbogbo alágbà ó lè fẹ́ láti wá lámọ́ bí tí Yorùbá ti ṣẹ̀ gbogbo àkọ́kọ́ náà gbogbo ẹ̀jẹ̀ kan náà gbogbo wa láfọ́ sọ́pọ̀ gbogbo pé ẹnì kó tó máa kọ lẹ́tà kan pé láti máa da nǹkan rú gbá àwọn fàkàn sẹ́yìn ni fẹ́ kí Yorùbá yìí ní sàásùn yìí lórí pé àwọn
wọ́n ń ṣèpàdé káàkiri gbogbo áfíríkà ní ṣèpàdé káàkiri náà tá à ń sọ yìí gbogbo áfíríkà ní ṣèpàdé káàkiri wọ́n lọ tán ṣèpàdé gbogbo ọ̀nà ọlọ́mọ pàbá Tinubu wa ní ìsìn gẹ́gẹ́ mi ògùn ọmọ pàṣẹ náà gbogbo fún ọ lórí pé àsìkò yìí ẹ̀ka Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ láti gbé kalẹ̀ lé tẹ̀síwájú lọ sí ìta ń lọ yóò tí a bá gba Yorùbá lè sàmá yìí ní ọ̀la Yorùbá tó bọ́nu kíní o gbogbo ọ̀nà náà ń wá ète láti pé kó láti dàntọ́ láti bá nǹkan jẹ́ Ọlọ́run dájì mi ẹ̀ tọ́kọ lẹ́tà mo sì kọ́ mo gbọ́ díẹ̀ pé bóyá ó náà lílo ìtọ̀ da ṣùgbọ́n àfẹ́ nǹkan bá ń pé níta fẹ́ ni pé gbogbo nǹkan wà ní ìṣèkéné ní àwọn wá ọ̀nà kan láti fi dàntọ́ rù ọlọ́tẹ̀ yìí àfẹ́ ojú tí ń ṣe wá àrùbá ojú gbogbo tí ń sọ lọ. God bless you àwọn mẹ́kẹ́ sọ lè kẹ́lẹ́ sọ yẹn pé tó ń ṣe wá ẹnì kọ́kọ́ lẹ́tà ẹnì kọ́kọ́ sọ pé Yorùbáwùyí have you read that letter? Maybe you should get a copy of the letter written by Oyo Atiba Confernal first and read it please now. Ṣẹ́rí Lawal Motunrayo mami ṣẹ́rí mo kà kọ́tẹ́ sọ ẹnì kan náà sọ pé ṣé mo ti ka lẹ́tà yẹn ṣẹ́rí kò ní Anibire àti Kòrèbì kan wọn ò ní mission kan náà Anibire àti Kòrèbì kan wọn ò ní the same mission. Bẹ́ẹ̀ni tí ọmọ sọ wípé tó pé ó sọ pé Ọ̀ọ̀ni o òǹbí ni kò tó òun wó ni. Wàláì bẹ́ẹ̀ ni. Òun wó ni ní Ọ̀ọ̀ni ẹni Ifẹ̀ Fọlọ́yè òǹbí ni ní Ọ̀yọ́ gbàtọ́ lóye jáde nínú kínní ọ̀dọ̀ òǹbí ni ẹ̀ ló kọ́kọ́ lọ wípé òǹbí ni o mo dé sílé o òǹbí ni o èmi òǹbí ni pàdánù òun wo nígbà. Bẹ́ẹ̀ni. Does that mean wípé òǹbí ni ẹ̀ o máa wá sọnù ó ní sọnù ó pe ó pe kí lórúkọ ẹ̀ Ọ̀ọ̀ni mi fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tó máa wà insultive ó máa pọ̀ ní. Bẹ́ẹ̀ni. Tábà wà nílùú tó bá fẹ́ di citizen wá ní kò swear oath àbí kí wọ́n máa ń swear wípé òní bíi ti Amẹ́ríkà tó bá ṣẹlẹ̀ láàrin Nàìjíríà àti Amẹ́ríkà àwọn ọmọ Nàìjíríà tó wà ní Amẹ́ríkà wọ́n máa gbébọn wọ́n máa fèsì Nàìjíríà ta ló ń bí ni Nàìjíríà ó yẹ kó tọ́jú wa wọ́n ta wá nù wọ́n fún wa níṣẹ́ adọ́mọdọ̀ nílùú onílùú òun wọ́n ní Amẹ́ríkà náà Amẹ́ríkà wò wá Nigerian sójà wọ́n jẹ omi ewédú àbí omi bí ẹ̀fọ́ báyìí Amẹ́ríkà sójà wọ́n jẹ jollof rice àti kínní Sule Ramoni Adébọ́lá Adéwuyì gbogbo actress pátápátá lọ́kọ́ mọ́ wọn sínú American sójà kí ló sì wọ́n kó sí Nigerian sójà yes wọ́n tẹ̀ pọ̀ wọn Nàìjíríà làwọn Sunday Igboho kì í ṣọmọdé. Ẹ má tún fi náà sí bẹ́ẹ̀ fi náà sí nígbà yẹn ẹ má tún fi náà sí that's what I'm saying. wọ́n tún àwọn tó fi náà sí. àwọn Fúlàní nísìn wọ́n ń jẹ́ Adébọ́lá wọ́n ń jẹ́ Ògúnmúyìwá lórí íńtánẹ́ẹ̀tì tó bá wá ń ṣe show tó bá pẹ́ bí ń ṣe show yìí sì mò ń bú Aláàfin ni ẹ má ti máa rí kọ́mẹ̀ntì ẹ má ti máa rí share àwọn máa gé kìnìkan many of Adébọ́lá Yorùbá ìkọ́ jẹ́ Yorùbá ṣe kìnìkan àpapọ̀ àwọn ọmọ Yorùbá many of them are Fulani àwọn tó máa pamọ́ fún yín they need their comments they need their tag they need their share láti make owó I'm not here for that. gbogbo ilẹ̀ Yorùbá náà sì wà gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n sì wà kò sí tí wọ́n wà ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n wà. ebi mi ò sèmi tó ń sọ̀rọ̀ ìbọ̀sùn ni mí ìbọ̀sùn ni mo ti wá wọ́n bẹ wọ́n. Ṣé Yorùbá ni wọ́n ń sọ ilẹ̀ Yorùbá náà bí ẹ sí. Ẹ ṣeun jàre bàbá mi ká tún gbé kọ́ ẹ máa bẹ tó bọ̀ jàre àfẹ́ kẹ́yìn. àfẹ́ kẹ́yìn bọ́dì àgàgà íńtánẹ́ẹ̀tì ló máa ń bà nǹkan jẹ́. God bless you ìyá mi. Gbogbo ìgbà tó pẹ́ eléyè kíní kan ẹ fẹ́ distract olóyè mi ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Ẹ kú ètò ìyàwó ẹ̀ka lẹ́. àjọ ń ṣètò ní ọ̀ṣun. A kú ètò yìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè.
ṣe rí ọ̀rọ̀ tí èmi kàn ní kí n wá sọ òjú pé ọ̀rọ̀ bí Gani bí wọ́n ṣe ń dòdò bí wọ́n ṣe fẹ́ dá wàhálà lẹ̀ látara pé káwọn ọmọ wọn máa jáde olóyè Májàsọ láti sá àti ṣeéṣe débi pé kí olóyè gan ó ti àfọ̀dùn ọ̀tọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí tẹ́ bá wo fídíò kan tí a ṣe ń gbọ́ tí mo sẹ́ǹdẹ̀ mo ṣe ẹ̀yìn fídíò yẹn ẹni tó lè fi mú olóyè Májàsọ láti ń fi lè sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó mìíràn pé wọ́n ti sún wọn kan wọ́n ti sún wọn débi pé àníṣe kò sí ní ta fẹ́ sọ tójú ká jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe pé bóyá yíyọ̀ lẹ́kùn yọ ó ti yé mẹyìn ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí tó jẹ́ Gani tẹ́ gbogbo èèyàn ń wò yìí ọ̀lẹ gidi jẹ́ pọ́nbélé ni tó jẹ́ pé òun gan kò lẹ́mìí gbogbo wàhálà tí ó ń fà yẹn ìjà à ń yọ̀gọ̀ à ń yàdà à ń sọ̀rọ̀ móòlù ẹ̀ òun kọ́ lọ́rọ̀ ogun tó wà nílẹ̀ yìí so ọ̀rọ̀ à ń yọ̀gọ̀ à ń yàdà kọ́ lọ́rọ̀ ogun tó wà nílẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ ráráda tí wọ́n ń ṣe yẹn tí wọ́n kàn tira wọn bọ̀ no problem so èmi ò bá kí n rọ bàbá Tinubu eléyìí kò fẹ́ ìjọba ti bàbá kò bá ìjọba ṣe kẹ́ńjọ kí wọ́n bá ní ma bí wọ́n ó ṣe gbé wọn lẹ̀ kí wọ́n gbé wọn lẹ̀ kí ara rọ̀ wá instead ta fi máa rojọ́ lójoojúmọ́ kí wọ́n bá ní gbé wọn kúrò ńlẹ̀ àbí kí wọ́n lé wọn sí SI kí wọ́n lé wọn kúrò kí wọ́n lé wọn lọ sí ibì kan tí wọ́n ti lọ mọ̀ lọ rojọ́ òwúrọ̀ tí wọ́n bá fẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ nìyẹn kò sí wàhálà. Kí wọ́n bá ní lé wọn kúrò ńlẹ̀ jàre gbogbo wàhálà wọn ti pọ̀jù àwọn ní já darapọ̀ mọ́ta wọn ọ̀rẹ́ yín là ń ṣe tẹ́lẹ̀ ẹ ti já darapọ̀ mọ́ta yín kí wọ́n lé wọn jàre kí wọ́n lé wọn dànù. ẹ ṣe kí tó pe next person tí mo fẹ́ pè ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ ṣe rí Tinubu ẹ̀yin pàtàkì tí ń ṣe Yorùbá nation mo lè máa sọ fún yín pé Tinubu is a smart man. Tinubu is a very smart man. Tinubu ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni ṣé Tinubu ò lágbára pé ẹ lọ gbé Gani kò ní lò 24 hours bẹ́ẹ̀ kọ́ ni alágbára ṣe máa ń jà. Ó ń lọ olóyè Sunday Igboho pẹ̀lú Aláàfin tí mò ń sọ kálágbára tó yẹ tó bá bú mi kí n tó fún ẹ létí tí bá fún ẹ létí kò sí ẹjọ́ tó fẹ́ rò ò ní jàre mi. You know why? Tó bá ń ṣe màmá wàá dẹ fún ẹ wàá rí mi bí ṣòṣó wàá rí mi bí Mùnírù wàá ṣe débì kan tí n bá wá kó evidence jáde ó máa kí tó bá fún yàn lésì pé èèyàn bú mi mo á jáde mo fún lésì mo lè kó evidence ọdún kan máa kó jáde against onítọ̀hún pé o ti ń ṣe báyìí tí mo ń dákẹ́ fún ẹ. Àwọn tí wọ́n ń tẹ̀lé Gani Adams àwọn ni wọ́n ń kó bá Gani Adams. Àwa tá à ń ṣètò olóyè ẹ má jẹ́ ká kó bá olóyè. Gbogbo wọn yẹn ń bọ̀ta tó ń pe ọba kan ní ọmọ àlè kíní wọ́n ń dáràn mọ́ràn ni. Ẹ ṣe bá a gbọ́n sọ pé ẹ káàbọ̀ o. Ìbáwo ìyá tiwa abiyamọ ilẹ̀ Yorùbá mo gbà fún ẹ ìyá mi inú ọgbọ́n Ọlọ́run jogún ọgbọ́n inú mọ̀ràn tí o bóga tó tún gbélé sí i ó jẹ́ kó mọ ọ̀kan tó ń pè ní òótọ́ ọ̀rọ̀ ó jẹ́ kó mọ̀ pé òun sí lẹ́yìn alábòsí ó jẹ́ kó mọ̀ pé òun ṣe ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá bí àwọn kan ó bó ṣe ní alẹ́ ìjà Aláàfin àtọ̀ bó ṣe gbé gẹ́gẹ́ ọkàn sọ báyìí pé ìyá mi òun mo dúdú pẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé tí àwọn ọmọ Yorùbá ẹ máa ká máa tọ́ra wa bàbá Sunday Igboho lọ kọ́lẹ̀ lẹ́yìn òun ló máa padà ṣẹ́tù gbogbo ìjà tó wà láàrin àwọn lọ́ba ilẹ̀ Yorùbá. You are right, very correct. Sunday Igboho ló máa tún ilẹ̀ Yorùbá yìí ṣe ẹ lọ kọ́lẹ̀ ṣé tí rí máa tọ́ báwọn kan a lè fi ọmọ ọkọ wọ́n máa lé o a lè fẹ́ tó wá láti tápà a máa fi wé ọmọ dídí ọmọ ìlú ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ọmọ ọkọ á ṣe bí ọmọ ọkọ máa lè kó lóore fẹ́ pápọ̀ máa lè tó wọ́n máa lè lọ́wọ́ máa wò bẹ́ẹ̀ làwọn ará ti bí yẹn. ṣé tí ẹ jẹ́ kí n mọ kọ́kọ́ lẹ́nu kò sí ibi tí bàbá Sunday Igboho fẹ́ wọ̀ tí ẹnìkan sọ pé bóyá olóògbé fẹ́ gbà. Níbo? mi ò rí onítọ̀hún. Kò sí mi ò fẹ́ mọ onítọ̀hún. Kò sí mọ́. ẹni tó pe ẹ lọ́mọ tápà gan tó bá ń bọ̀ báyìí kí Sunday Igboho máa rọ́ fún láti ni.
àwọn aṣọ ṣé tí ẹyin ọmọ Yorùbá ẹni tọ́nà bá ti gbé ipò fún ẹ jẹ́ ká gbà fún ọ̀rọ̀ bàbá Sunday Igboho ó dàbí ọ̀rọ̀ Tinubu ni ẹ jẹ́ ká máa gbà fún ẹni tó bá ti dá síwájú àwọn ẹ̀dá kan wà àkàndá èèyàn ni wọ́n tọ́nà bá ti dá wọn ó ti dá wọn ni ìlọ́dẹ̀ máa dé wọ́n máa débẹ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ Yorùbá pé ẹni báyìí kò ní débẹ̀ ìyá mi ẹ wọ ẹ mọ́ Yorùbá ẹ gbà fún atúnlùṣe akéwèjẹ gbogbo lẹ Yorùbá bàbá ti kó ẹ mọ́ Yorùbá ẹ tún bàbá ń dúpẹ́ o lọ́wọ́ yìí ọlọ́nà kì í dímọ́ ọ̀nà kì í dímọ́ sùn ìyá mi ọ̀nà ló dímọ́ yín o ẹ ṣé o àmọ́ lóore ó dàbọ̀. ṣe most of bára wa jà ẹlòmíì mo wá sọ fún lórí péjì mi tí máa kiri I am the one and only Akalolu of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ẹ mọ̀ pé mi kọ́ ni mo sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ kí n tó dórí íńtánẹ́ẹ̀tì mi mọ̀ pé mi ìgbọ́n tó ń jẹ́ adá wọn rí mi ìgbọ́n kan tó ń jẹ́ adá wọn rí lẹ́ni ìsìn mo ti ń kiri àmì bẹ́ẹ̀ èèyàn kan ló pè mí bẹ́ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì mo dẹ̀ sọ́dọ̀ orúkọ when people throw stones at you pack those stones kò fi kọ́ mansion a ní bíírè àti kòrèbì kan wọn ò ní mission kan náà you never can tell àwọn tí wọ́n gbé dẹ́tà yẹn jáde bóyá ọmọ Fúlàní ni wọ́n you never can tell báwo ni wọ́n ṣe wọ́n Aláàfin ti pé ó ti pé Sunday Igboho Aláàfin pé kẹ̀ kí láti wọ́n á lè ṣe ooo bó ṣe ń lọ yàn pípé máa ti fẹ́ máa wọ́n ti fẹ́ máa Sunday Igboho náà tí wọ́n á sọ wípé òun máa make sure wípé àwọn ọba wọn wá papọ̀ bàbá wa ẹ má bínú bàbá tó wà lórí fóònù ẹ ní sùúrù fún mi ẹ má bínú tó fẹ́ fún mi ìṣẹ́jú kan o mo ní ẹnìkan ẹ kí n mo fẹ́ twist ọ̀rọ̀ yẹn ni ó máa dẹ̀ yé yín because mo fẹ́ twist ọ̀rọ̀ yẹn tí A àti B bá jẹ́ ọ̀rẹ́ A àti B wọ́n jẹ́ ọ̀rẹ́ wọ́n á láìkí ara wọn gan A wá jẹ́ alágbára B jẹ́ ọ̀lẹ ẹni tí mo ń sọ yìí tó bá fẹ́ fìyà jẹ B tó dẹ̀ mọ̀ pé A ní alágbára tó wà lẹ́yìn ẹ̀ tó máa kọ́kọ́ ṣe ni pé ó máa bá A di ọ̀rẹ́ tó bá di ọ̀rẹ́ pẹ̀lú A wá make sure wípé òun mú B òun kẹ̀yìn ẹ̀ sí A mi mọ̀ bóyá bá mi sọ̀rọ̀ tí mo sọ yìí yé yín ẹ ti bá èèyàn bẹ́ẹ̀ pàdé nínú ayé á mú B á kọ ẹ̀yìn ẹ̀ sí A tí àti B bá ti wá jà tó mọ̀ pé ẹ̀yìn B ti fẹ́ rí wá wá ìyà fún B lójú no escape àwọn South Africa tí wọ́n lé àwọn immigrants tí wọ́n lé Africans bíi tiwọn tí wọ́n pa wọ́n ìyà tó máa jẹ wọ́n lọ́wọ́ àwọn white South Africa ìyà yẹn wà ní gym ó ń gbé wéètì lọ́wọ́ ó ń ṣe press up tó bá ṣe press up tó yọ bicep tó yọ tricep tán tó bá wá mú àwọn black South Africa ẹ̀jẹ̀ wọn á gbẹ ẹ wọ́n sọ fún mi nígbà tí àwọn white South Africa bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn black South Africa ìlú wo ní Áfíríkà ló máa dìde láti gbèjà South Africa níbo wọ́n jẹ orí ibú ìyà come on ẹ jẹ́ àgbọ́mọ́tara wa àwọn inú ayé láyé ń gbé inú èèyàn lèèyàn wà ojújojú lọ ajura wa lọ àwọn kan wà tí wọ́n ní ète tó yẹ pé wọ́n lè máa pọ́n ẹ lẹ́nu lára ẹ̀ irọ́ ni o ẹ bá wa gbó tó bàbá mi ẹ̀ ní dààmú. Yorùbá ó yẹ pé ètò. Ẹ̀ka wọ́n lè bá mi láìkì ètò yìí wọ́n lè bá mi láìkì ètò yìí àwọn ìyá mi ṣàtọ ẹ bá wa tẹ tó ń pọ̀ à ń gbọ́ yín sà. Ẹ bá wa láti ètò tó jẹ Ọlọ́run. À ń gbọ́ yín o. Yorùbá ó yẹ ẹkúṣẹ́. Àjọ ń ṣe ni. Ẹkúṣẹ́. Àjọ ń ṣe ni. Ṣé rí prógámù alẹ́ yìí ó dùn mọ́ mi gan Ọlọ́run ní pàlákà yìí Àṣẹ. Yorùbá ó yẹ. Àṣẹ. Tí n bá wo ní láìpù ni ìbá dùn mí gan. Ìdí ìbá dùn mí gan ìdí ni pé ṣé rí ọ̀rọ̀ bàbá olóyè kọ́lọ́run jẹ́ kẹ́mi bàbá yẹn gùn dáadáa. Àṣẹ. Kì í ṣe gbogbo nǹkan tí èmi bá rí nígbà mẹ́ni máa ń sọ torí ọmọ inú palace Aláàfin lèmi. Bẹ́ẹ̀. Èmi sì mọ bí bàbá Aláàfin ṣe láìkè olóyè. Aláàfin láìkè olóyè. Ṣùgbọ́n tí mi bá ń sọ ńgbà mí ẹ̀lú mọ̀ pé kí ni ìbá sọ ìbọn mọ̀ Ọ̀yọ́ ni. Ṣé wáyé lẹ́tà tó jáde yẹn àwọn tí wọ́n kọ lẹ́tà owó ta ló kọ lẹ́tà nítorí kí kakọ́ bira wa nìyẹn àwọn òun ló kọ lẹ́tà
kékeré fún nǹkan tó bàbá rí gbà míì lọ́run láì la máa fún ní attention o. ní Ọ̀yọ́ yẹn ẹni tó jẹ́ lórí wa nínú ìlú ẹkùn àti nínú Yorùbá nation Mr. Yekini Kazeem ní coordinator wa lọ́yọ̀ọ́ èmi wà ńbẹ̀ mo wà lára wọn. èmi ò sì lè èmi sì máa ń wọnú palace dáadáa. àmọ́ bí bàbá ṣe fẹ́ràn olóyè tó ṣùgbọ́n ṣe nígbà tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ nígbà yẹn àwọn èèyàn àwọn mídíà òfò àwọn jẹkújẹ mídíà àwọn ni wọ́n da ọ̀rọ̀ yẹn rú. ẹ wá sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ pípẹ́ ẹni pé ojú àlejò ní ojú bàbá Aláàfin gbà yẹn bí ojú afọ́jú ni. bí ojú afọ́jú ni which is true. ṣùgbọ́n àwọn tó dá wa lálejò gangan ní mídíà ṣé rí táàbà gbàgbé ọ̀rọ̀ àná àárín ẹni bá ṣe dé o. ó ní mo ṣe dúró pé lẹ́tà tó tún bọ́ta yìí ẹ jẹ́ ká kanta lẹ́tà yẹn. mọ́ mọ́ lẹ́tà yẹn sílẹ̀ kúṣù ó kanta yìí. ìwáwì mo ń bọ̀ lórí lẹ́tà yẹn ètè ló wà ń bẹ̀ mo ń bọ̀ bẹ̀. ètè burúkú. ètè ló wà ń bẹ̀ mo ń bọ̀ bẹ̀ ṣé rí táàbà gbàgbé ọ̀rọ̀ lára Yorùbá nation tó jẹ́ mídíà náà àwọn náà dákú kìíní yẹn mi ò fẹ́ dákọ́ nìyẹn ẹni yẹn máa ń sọ̀rọ̀ sórí Instagram dáadáa mi ò fẹ́ dákọ́ ó ní táwọn náà ṣe nú ẹ̀ ṣùgbọ́n àwọn jẹ́ ọmọ Ọ̀yọ́ àti pé ìkankan náà ni wá gbogbo àti lè rí kápátá ìkan náà ni wá bàbá wa ní nǹkan náà ni wá bàbá wa Aláàfin nǹkan náà ni wá Ẹ̀gbá nǹkan náà ni wá gbogbo ọba lè bá bàbá wa ni wọn àwọn gbà fún wọn ọmọ Ọ̀yọ́ tó bá ti gbà fún Aláàfin Ọọ̀ni kì í sọmọ Ọ̀yọ́ gidi bẹ́ẹ̀ni ọmọ Ọ̀yọ́ tó bá ti gbà fún Aláàfin kì í sọmọ Ọ̀yọ́ gidi gbogbo wọn làwọn gbà fún wọn ṣùgbọ́n lẹ́tà yẹn àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ recently tó sì máa yàn fọ́ bàbá olóyè Ìgbòho lẹ́tà yẹn wọ́n tún wọ́n fi dá kú ọ̀fọ̀ wọlé ìgbé mi kíkiri yẹn mọ́ lè come up. ó mú mi ní pé lẹ́tà yẹn gan ta ló kọ́ lẹ́tà tẹ́lí yẹn ẹni tó dúró lórí wa lọ́yọ̀ọ́. Sádàfí ló sáìn ni ẹ̀ Sádàfí ló sáìn lẹ́tà náà. Sádàfí ló sáìn Sádàfí ló kọ́ ṣé coordinator Ọ̀yọ́ Aláàfin ló kọ́ Mr. Yekini sáà ló kọ́ ni. So anybody can write a letter fún aláwọ̀ ọmọ Ọ̀yọ́. Anybody lè kọ́ lẹ́tà aláwọ̀ ọmọ Ọ̀yọ́. Ìṣòfò ohun tó bá tọ̀ lórí mídíà ó ní ẹ má jẹ́ ká máa gbàgbọ́. Níta bá ti ní káwọn gbọ́ kíní yẹn wọ́n fi dá wà lálẹ́ ni. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bàbá wa Aláàfin wọ́n nífẹ̀ẹ́ olóyè ò lè wá wọ Ọ̀yọ́ lè sí kéèyàn wá nífẹ̀ẹ́ tákọ̀ lórí. It's not possible. Ẹ mọ̀ yẹ ìlú ọ̀gbọ́n àlọ́ yòó ni. Ìlú ọ̀gbọ́n àlọ́ yòó wọ́n pọ̀ bìbà ni. Wọ́n pọ̀ bìbà ni tó wà nínú Ọ̀yọ́ gangan ìyá wa kẹsàn ọkàn lẹ́yìn kọlọn jẹjẹ ìyá ẹnà ìyá ẹni à tó lè bára sọ̀rọ̀ tó lè wá sí nínú ìlú rẹ̀ nílé àbá rẹ̀. kódà bó wá sọ̀rọ̀ kéde bó wá sọ̀rọ̀. olóyè máa wọ Ọ̀yọ́ èrò ọjà jẹ pé òfé dákọ lóye ta ló bí táyà bàbá rẹ̀ kò pọ́sibù so olóyè ló ní Ọ̀yọ́ olóyè ló ní Aláàfin ló ní olóyè olóyè ló ní Ọọ̀ni ló ní olóyè. bẹ́ẹ̀ni gbogbo ọba lẹ́yìn wa pátápátá ló ní olóyè ló ní gbogbo ọba lẹ́yìn. lóyè tó lè bá dìde lọ́la ń sọ pé òun lọ sí Ọ̀yọ́ Aláàfin lọ́dọ̀ bàbá Aláàfin kò sẹ́ni tó lè lọ wò kò sẹ́ni tó lè dìnnà ẹ̀. ta ni tó máa kó ọ̀rọ̀ níwájú ọ̀. tó ṣùgbọ́n lẹ́tà yẹn ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi. ẹ ká ìdúná lẹ́tà yẹn. ẹ ká ìdúná lẹ́tà yẹn mo fọlọ́ ìyá wọn fi dá pàlà sílẹ̀ ni. Màámi. Bàbá wa Aláàfin wọ́n ń pe olóyè náà ń pe bàbá wa Aláàfin kí gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ náà ni àwọn èèyàn máa ta ọgbọ́n tẹ́lẹ̀ lè ń ta. Bàbá wa ẹ bá wa láńdọ̀ kátúndé kan lẹ̀ lómi. ṣé wàá rí bàbá wa bàbá Moses kábíyèsí Moses bàbá Moses yẹn bàbá náà kò kù ṣé nígbà tí wàá fẹ́ jọba ṣé bá bùnú fún jọba ṣé bá bùnú gbé lọ́wọ́lọ́wọ́. ṣé bàbá wa tán jí gbé ní Kwara. Bàbá bá gbé ṣé bá bùnú lọ́wọ́ fún ọ̀fẹ́ jọba táwọn òfin wa ní àtàrí kankan wọn kò kú Ọlọ́run sọ̀rọ̀ dé ọ̀run. àṣẹ ìrè ọlọ́jọ́ màmí ẹjọ́ màá jẹ́ ká ẹ sọ̀rọ̀ bẹ̀tẹ̀ ní sùúrù mo fẹ́ bèrè ẹ̀yin gbogbo ẹ̀yin tí ẹ̀yin kàtà tẹ̀rín lẹ́ka yẹn bí nǹkan kan mo sọ pé tẹ bá wá sórí péjì ò bá wù èmi ò gbọ́n o Ọlọ́run ọba ló nímọ̀ jù o ṣùgbọ́n tó bá fẹ́ wò mí tó pé ò láìkì mi wàá wò mí torí àwọn ọ̀rọ̀ kankan tí màá máa sọ èmi ọ̀rọ̀ tí mo máa ń sọ ó kọjá èmi tí mo jókòó yìí tí bá ń sọ̀rọ̀ máa ń ṣe show
ọ̀rọ̀ mi ti máa ṣe ṣòdò ti máa wo show mi gbà mí mo máa sọ pé tí mi ni mo sọ̀rọ̀ yìí sometimes mo máa feel strange ti máa wo show mi mo lè sọ pé ní bẹ́ẹ̀ kò bá sọ mo lè sọ pé ní orí ẹ pé ṣẹ́rí nígbà tí Buhari wà ń bẹ̀ ẹ rí kí àwọn Muslim máa bọ́ta wípé àwọn pìsí ẹ̀ àwọn Muslim north pé mo play fídíò kan lórí YouTube mi tí ìmáàmù kan sọ wípé òun pìfẹ́ lábẹ́ Muslim kí àwọn máa jẹ koríko than káwọn jẹ chicken ní abẹ́ non-Muslim lọ nígbà tí Buhari wà ń bẹ̀ ṣe mọ̀ pé wọn ò sọ bẹ́ẹ̀ Muslim kan náà tún bọ́ta ó ní àwọn infidel kínní kan wọn ò lè débẹ̀ ṣe rí and this is tọ́wọ́ Christian tẹ́ bá gbọ́ ètò yẹn báwo lẹ ṣe feel ẹ̀yin tẹ́ jẹ́ Christian tẹ́ gbọ́ ọ̀rọ̀ táwọn Muslim ń sọ nísìn mùsùlùmí ni o ẹ̀rọ àwọn mufti wo ẹni wò tó bá dé mùsùlùmí ni ẹ̀yẹ́ kó ṣe kínní kan o mùsùlùmí ni o ẹ̀rẹ́gẹ́gẹ́ ẹ̀yin tẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn báwo lẹ ṣe ń feel adẹ ní Muslim lórí ètò ẹgbẹ́ mi ò ṣe mùsùlùmí o àmì àtàwọn búṣì láàmú èmi àti wọn àti nkólà ẹ rí tactics tó wà ń bẹ yẹn ẹ rí why are those fanatic extremist Muslims campaigning for Tinubu now? Why are they saying they support Tinubu because he's a Muslim? Àwọn mi mọ English tó máa ń lò fún àwọn ìwé ẹ̀gbọ́n mi ò wọ́n ìwà ló fẹ́ lò fún àwọn nǹkan tó máa ń sọ̀rọ̀ àǹdí ìgbé ayé bí èèyàn ṣe ń gbénú ayé nìyẹn ọ̀tá máa di ọ̀rẹ́ ẹ̀ kí epo di ọ̀rẹ́ tó fẹ́ kó gòkè tó fẹ́ kó jábọ́ ni. If you see all these fanatic extremist Muslims campaigning for Tinubu pé we want Muslim kò kí n ṣe pé wọ́n ń campaign kí Tinubu lè débẹ̀. One campaign so all the Christians will be against Tinubu. Ọ̀rọ̀ ilé ayé ni mo sọ fún yìí kò sí Christian tó máa gbọ́ pé ó bẹ́tà kí àwọn máa jẹ koríko ní abẹ́ ìjọba mùsùlùmí ju káwọn jẹ chicken lábẹ́ non-Muslim lọ tó máa dìbò fún Muslim kò sí. So ẹ tó bá mọ Yorùbá tí mo lè fi sọ kínní yẹn màá mi bá gbọ́ sókè Yorùbá tí mo lè fi sọ wípé wọ́n ń lo tactics ní kínní yẹn ọ̀tẹ̀ tó wá akọ̀dí ọ̀rẹ́ lójijì Yorùbá wọ̀nyí láti jẹ́ ayé àti ẹgbẹ́ wọ̀nyí irọ́ ní ète màmí ẹ̀ṣẹ́ ète ayé yìí ète ni ayé yìí fún ara ẹ̀ second name ẹ̀ also name ẹ̀ ète ni surname ní ayé yìí ẹ tó kọ kínní how come Sunday Igboho tó ti wà lẹ́yìn odi tó gbà kò ní dé mọ́ ó dẹ̀ wá dé àwọn ọba tó ti ń bára wọn jà tẹ́nu Yorùbá òkò wọ́n dẹ̀ rí pé torí Sunday Igboho ẹnu wọn dẹ̀ ń kò àwọn tó yẹ pé tó bá sọ̀rọ̀ kan wọ́n máa ń bára wọn jà ní wọ́n dẹ̀ wá ń dọ̀rẹ̀ Aláàfin tó yẹ wípé ó dà sí Sunday Igboho Sunday Igboho pé kò gbọdọ̀ ṣe fídíò all of a Sunday ó dẹ̀ wá pé Sunday Igboho lórí fóònù ẹ̀yin èèyàn wa ẹ má yẹ ká rìlẹ́ǹtì o kí ni ká tún ṣe ẹja kọ̀lẹ́tà on the name of Ọ̀yọ́ màámi ilé ayé mo bá àwọn àgbàlagbà àwọn tó tọ́ mi ìyá àwọn àárín àwọn àgbàlagbà ni mo gbé màmá bàbá Bọ́lá Ahmed Tinubu àyà àdúrà tí mo ga jù Yorùbá wì ìgbàgbé pẹ ọmọ àgbàlagbà ṣáà ní mi ṣá àwọn èèyàn wo oh my God Yorùbá wì màámi mo wà pẹ̀lú ṣẹ́rí ẹ̀yin àti Yèyé Dára ni mo máa ń tẹ̀lé so anything tí bá get anything positive ọ̀dọ̀ Yèyé Dára ni mo ti gbọ́ lẹ́tà yẹn lánàá ó ti gbàgbé orúkọ ẹni tó pẹ́ ní ẹ̀ fáì nígbà tá a dẹ̀ tí wọ́n ṣe ètò yẹn wọ́n treat ẹ̀ náà ní wípé wọ́n ti fẹ́ tí wà láàrin ni ẹni tó kọ lẹ́tà yìí kò ń ṣe ọmọ Yorùbá wọ́n lè kọ́kọ́ tó fi ọmọ Yorùbá gan sí irọ́ ní gbogbo ó dàbí ìkan tí bàbá tó sọ̀rọ̀ kan yẹn kan sọ wọ́n ti rí wípé Aláàfin ti fẹ́ fa chíìfù mọ́ra kò lè ní ẹjẹ́ bá tó ti ṣe tó wá rò pé àwa tó wá jẹ́ táwa tó wá ń sọ̀rọ̀ náà ta tó ń jáde wọ́n wá rò báwa náà tó máa dàrú a máa
lẹ́gi mọ́ gbogbo àwa fún bàjẹ́. wọ́n ti ń lẹ́gi mọ́ o àwọn tó fẹ́. Ọlọ́run ti jù wọ́n lókè gbà táwọn sọ bí báyìí sẹ́mọ̀ pé àsọ negative against bàbá ní bàbá láàfin òmò nípa ẹ̀. bẹ́ẹ̀ni. so ká nígbà kan ni a ti máa sọ ghost glass. orí péjì mi àbí sọ ghost glass ó ní fà. so yín sìn àwọn máa jẹ́ kó realize bàbá náà máa gbọ́ chief Sunday náà máa gbọ́ pé àwọn ò ní gbà nígbà wọn tún fẹ́ gbìjàlẹ̀ láàrin wa àwọn ò ní gbà bàbá máa fọmọ mọ́ra ọmọ máa tẹ̀lé bàbá ẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe òyà mi ẹ bá wa gbé sókè lórí fóònù tọ́pẹ́ máa get ready lẹ́yìn ẹni yìí o ẹ ṣeun ẹ bá wa gbé sókè lórí fóònù sà. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ olúwa. ẹjọ́ ń ṣiṣẹ́ ni sà. ọlọ́run á wà pẹ̀lú yín bí o fẹ́ kó bínú ẹni tó bá ń bú ẹ ara ẹ̀ ló ń bú ẹ má wò lè wọ́rí fún yẹn. kí a rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí amúkú ó lẹ́yìn òkè oníṣà nǹkan tó wọ́ àti ìsàlẹ̀ ní ó lẹ́yìn ìsàlẹ̀ òun lọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá. anytime ẹ̀kọ́ sílẹ̀ o tẹ bá gbọ́ nǹkan tí bàbá bàrí ọba tó wà ní Bàrígà. ọba Gbọ́láhàn Àkànjí Kimson. bẹ́ẹ̀ni listen to that man very carefully ẹ rí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni bàbá yẹn gbẹ́nu. bí nǹkan bá fẹ́ tòrò nílẹ̀ Yorùbá ẹ̀rí pé ọmọ Yorùbá kan ni wọ́n máa ń lò fún ọmọ Yorùbá láti dàrú. ẹ ṣeun. ó yẹ ká gbẹ́dù yẹn lọ aláàkàwé mi ò mọ irú ìwé kàkà ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Sunday he's a very smart guy. very very smart ó tọrọ ló gbọ́ lẹ́nu yẹn ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé ọ̀tọ̀ lọ́gbọ́n orí. The mind is very very smart. Gbogbo nǹkan tó sọ náà òótọ́ ló dẹ̀ sọ. Ta ló lè dènà ẹ̀? Tọ́mọ kan máa sọ pé àwọn kan ò gbọ́dọ̀ wá sí Lẹ́kí. Who are you? Lẹ́tà tí wọ́n kọ kò yẹ àti ẹ̀ nígbà títí tiẹ̀. Ló sọ pé aláòfin kù ni wọ́n mi lọ nígbà tí ní Ọ̀yọ́. Ọmọ yẹn ló fẹ́ kó gbogbo ọba jọ wọn dẹ̀ fẹ́ dàrú. bẹ́ẹ̀ni àṣẹ. Ọlọ́run ní kí ló kò ní fún wọn ṣe nígbà tọ́mọ yẹn ń ṣe kó kọ̀tínú gbogbo ayé wà lẹ́yìn ẹ̀ gbogbo mímọ̀lẹ̀ méjèèjì gbogbo mímọ̀lẹ̀ tó wà nílẹ̀ Yorùbá ló wà lẹ́yìn ọmọ yẹn. ẹ má jẹ́ òwújẹ́ rí gbogbo best researcher ní inú mi dẹ́ dùn bí gbogbo yín ṣe ń tìrìtì ẹ̀. Gbogbo wàhálà tí Sunday kọ́kọ́ ní pẹ̀lú Aláàfin kó ṣe yín dání o. Bàbá mi ẹ má yẹ ká conclude ẹ̀mọ̀ páàsì ń bẹ̀. Mi ò sọ pé ẹwà ń bẹ̀bẹ̀ kèmí ń sọ fún ẹni. Mi ò sọ pé ìwọ mi ò lè ṣe bóyá conclude bẹ́ẹ̀ tí màtẹ́mi mọ̀ ní. Ó ṣe ní ẹ̀. Because ìwọ tó bá jẹ́ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn. Mo mọ wọ́tẹ̀ bí wọ́n Aláàfin gbà. I know what I'm saying. Gbogbo ní mò ń rí pátápátá from the eight side láti jẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ Yorùbá nation. Mi ò kúrò lórí gbogbo yín pátápátá láti kọ́ ìké everybody ìjìnlẹ̀. Every one of them ní gbogbo mo ní phone number wọn gbogbo wọn mo dẹ̀ ń bá sọ̀rọ̀. Okay? So mo mọ nǹkan tí mò ń sọ. Nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé nǹkan tí wọ́n wá látẹ̀yìn lórí ọ̀rọ̀ Aláàfin àti olóyè. Bẹ̀tẹ̀ á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláàfin ó ti ṣe ètò bẹ̀yẹn ó ti rí. Inú mi dẹ̀ dùn sí. Ẹ má wọlé gbogbo àwọn tó kọ lẹ́tẹ̀ àwọn ọlọ̀tẹ̀ ni wọ́n fẹ́ kí peace wà nílẹ̀ Yorùbá. Ẹ ṣe bàbá mi. Olúwa wà pẹ̀lú yín. ẹ wo extent tí Aláàfin lọ. No, you see, Aláàfin pé Aláàfin lè gbé fóònù kó wá pe olóyè Ìgbòho lórí fóònù. Màámi ẹni sùn pé Aláàfin lè gbé fóònù kó wá pe olóyè lórí fóònù. It take courage. It take courage. Kì í ṣe owó t'Aláàfin fún olóyè fún Ẹkùn láti support Ẹkùn. Kì í ṣe owó yẹn. It take courage fún ọba Aláàfin láti pe olóyè Sunday Ìgbòho pé hello Sunday
kú iṣẹ́ o ìwé ẹkùn tó ń ṣe mo support ẹ o send account number courage ni ìgbà tí àwọn wèrè kan padà mọ́ mi tí mo bọ́tà fún wọn tọkọ mi ní kí n lọ bẹ̀bẹ̀ tí mo bọ́tà tí mo kí tó wá bọ́tà bẹ àwọn tí mo pé ẹ má bínú o kí n lónìí Yorùbá nation tí mo lè pé mi àti mo lè jọ ṣe mọ́ láyé that's me it take courage láti bọ́tà pé ẹ má bínú o wọ́n ti ní kí n bẹ̀ yín kó lè bá a dání mo ṣe o it take courage ẹ bá wa gbọ́n sókè ẹ ṣeun. ṣẹ̀ṣẹ̀ nínú wa dùn ayọ̀kúnnú ọkàn wa ṣẹ̀ṣẹ̀ nínú wa dùn ayọ̀kúnnú ọkàn wa torí pa ní Sunday torí pa ní Sunday lólùgbèjà Yorùbá ṣẹ̀ṣẹ̀ nínú wa dùn ayọ̀kúnnú ọkàn wa. mo wà láìpẹ́ ìkọrin yẹn o mo láìpẹ́ ìfọ̀rọ̀ ẹ̀. Ayọ̀ máa kúnnú ọkàn wa dalẹ̀. àṣẹ ṣé gbogbo ọ̀tọ̀ ìjà tọ́ọ̀tù gbogbo ọ̀tọ̀ sọ̀rọ̀ kiri tọ́ ti kíná tí ń pè tó ń sunkún sábọ̀ kiri yẹn ẹjọ́ máa sunkún sábọ̀ kiri. Sunday Igboho máa lọ sókè ni gbogbo rọ́tọ́ ń pa gbogbo òwe rọ́tọ́ ń kọ gbogbo òwe ète àbòsí mọ̀nàfíkì àsálùmí èyí tó kọ ara wọn nìyẹn. Aláàfin ọ̀fẹ́ gbádà fi bú fún Sunday ni irọ́ ló pa ìtorí ẹ̀ náà mo ṣe kọrin yẹn pé ṣẹ̀ṣẹ̀ nínú wádùn torí gbogbo àwọn ọba tó ọ̀dà tẹ́lẹ̀ wọ́n lọ dì wọ́n ní wọ́n lọ fi nǹkan bò wọ́n lójú ní ìgbà tí Sunday jáde tó báyìí ní ìsìn gbogbo wọn pátápátá ti bá a fọwọ́ sí tí ilẹ̀ Yorùbá wá sí gbogbo àwọn tó ń gbé wa pápá kọ́ máa kú kú òjijì gbogbo wọn tó ti pa àwọn tó ti kówó jọ tó wá láti Amẹ́ríkà láti wá dá iṣẹ́ tó ti pa wọ́n pakúpa orí wọn ti gbé Sunday dìde gbogbo ìṣẹ̀mí wọn ti kó sínú Sunday Igboho àwọn olùṣàlẹ̀ ti kó sínú Sunday Igboho àwọn ọba wọn ti gbà nígbà ni fún àti gba ilẹ̀ Yorùbá wọn ti kó sínú Sunday Igboho ọ̀dẹ̀ ní padà lẹ́yìn wọn máa bá ṣiṣẹ́ pọ̀ ni iṣẹ́ yẹn máa lọ ni gbogbo àwọn tó ń sunkún kíkà ní Ádámù sí kó má ya akẹ́rù kó máa lọ sí Daura àríwó ló ti wá nílẹ̀ Buhari ló ti wá ní Dààmú ló ti dààmú kó máa kọjá lọ sí ìlú wọn ní Dààmú kó máa kọjá lọ sí Dààmú wọn kókó ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àánú mi wá ṣe gbogbo àwọn ọmọ Yorùbá tó sáṣe lábẹ́ àánú mi ṣe wọ́n ọmọ àlè ló pọ̀ nù wọn torí pé wọ́n ti darapọ̀ mọ́ Fúlàní ti darapọ̀ mọ́ wọn gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá tún wá lọ gbé ó máa dà láwọn ti kára olórí ilẹ̀ Sunday Igboho ní ṣíṣe ẹ̀yin náà ní ṣíṣe torí pé àsọ̀rọ̀ ṣẹ́ ni yín àsàrọ̀ mátàṣe ni yín ó ti pẹ́ tẹ́ tí ń sọ̀rọ̀ yìí Ọlọ́run dẹ̀ wá ṣeun ó wá sí ìmúṣẹ gbogbo àwọn tó fẹ́ gbógun tì Ọlọ́run á gbógun tì gbogbo tó fẹ́ gbógun tì Sunday náà gbógun tì gbogbo àwọn tó fẹ́ gbógun tààrà tá a gbọ́ pẹ̀lú Sunday tá a dúró fún àti gbalẹ̀ Yorùbá náà á gbógun tì wọ́n Sunday Igboho ò ní jábọ́ Sunday Igboho ò ní dọ̀tá Aláàfin ò ní dọ̀tá Sunday kò sí pé gbogbo àwọn ọba pátápátá ti wà nù Sunday náà ti wà nù àwọn ọba kò sí ohun tó lè ṣe àṣẹ lọ́ba kan ọ̀pá òun dábàá ó ti pàṣẹ lórí Sunday Igboho kókó máa ṣe níṣó kò ní dé èrò ẹ̀yìn àṣìtàbò ní ìbápẹ́ láwọn tó ń kó kiri àwọn tó wá kù tó ń lọ tó jókòó tó ti rù bọlé tó jókòó tó ń ṣe iṣẹ́ ààbò sí ṣe mọ̀nàfíkà àsálùmí àwọn eléte wọ́n máa kẹ́rù wọn báyìí o torí pé ọ̀nà ògbọ́n ọ̀rọ̀ ọ̀gbà wọn ló ń ṣe ewé ara àgbà kò lè ọ̀dọ̀ ilé Yorùbá epo ṣepo wà lẹ́gbẹ̀ẹ́ yìí o kọ́ padà sí ìlú wọn kọ́ padà sí ìdààmú wọn tó ti wá torí pé èmi ò mọ bí ọmọ Yorùbá ti ń jẹ́ ìdààmú ó ti ń jẹ́ ìdààmú èmi ò mọ bí ọmọ Yorùbá ti ń jẹ́ ìdààmú kò sọ́mọ Yorùbá kò sí sọ́ọ̀mù ọmọ Yorùbá ní ìdààmú àlè sorúkọ ọmọ Yorùbá ká fi dààmú sí àwọn tó jẹ́ ìdààmú kọ́ ya kẹ́nu ọkọ̀ ilẹ̀ Yorùbá kọ́kọ́ lọ sílẹ̀ ìdààmú wọn àtàwọn tó ń